lérò pé ó lè ṣẹlẹ̀ lẹ́yìn pé wọ́n pín owó fún yín láti dìbò? Kí lẹ lérò pé ó lè ṣẹlẹ̀ lẹ́yìn pínpín owó fún yín kẹ́ dìbò? Ẹ wò. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ á ran ara wa lọ́wọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ á ran ara wa lọ́wọ́. Tí gbogbo yìí bá ń ṣẹlẹ̀, á ran ara wa lọ́wọ́. Mo tún sọ fún yín nínú fídíò yìí, nítorí òtítọ́ tí mo sọ, mo ṣe rí pé wọ́n gbé àwọn kinní mi fún bloggers kan máa sọ̀rọ̀ mi láìda. Ìbáyàn ṣe jàgídíjàgan rí, ṣùgbọ́n mo mọ̀ wípé mi ì léèyàn kí n tó mú yàn. Ibi tí mo jókòó sí iná mo ti máa mú yàn. Ohun tó ń pè lọ́lọ́run nìyẹn. Ẹ jẹ́ á ran ara wa lọ́wọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ṣe rí. Kí ni ẹ lérò pé ó lè jẹ́ àtúbọ̀tán owó tí wọ́n ń pín yìí nítorí pé kí ẹ lè dìbò fáwọn? Nàìjíríà, a ti deep nínú ìwà ìbàjẹ́ gan o. Nàìjíríà, ṣé ẹ wá lérò pé ìlú yìí lè dààmú ṣá? Nigerians, ìwà ìbàjẹ́ ti wá pọ̀ fún wa débi wípé àmọ́ nǹkan tó tọ́ mọ́ yàtọ̀ sí nǹkan tí kò tọ́. Àwa fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú. That is, if you cannot beat them, you will join them. Ó tán. Nǹkan tẹ́ dẹ̀ ń ṣe nìyí. Tá a bá wa fọ́ lójú. Nígbà tẹ́yin ìyá tẹ́ jókòó tẹ́ ń gbowó yìí nítorí pé wọ́n ní kẹ́ ẹ dìbò fáwọn. Àbí owó kí lọ́ fún yín yìí, owó kí ni gangan? Ṣówó yìí tówó tẹ́ ẹ lè fi ṣe oríire láyé yín ni? Ṣówó yìí tówó tí ẹ lè fi rán ọmọ nílé ìwé, just even ọmọ tó lọ sí kindergarten? Ṣówó yìí tówó tẹ́ ẹ lè fi sanwó owó school ẹ̀ ni? Kò yé mi. Kí ni reason ní owó yìí gangan? I'm sorry. I feel like crying for you people. Ẹ ń ba ọjọ́ ọ̀la àwọn èèyàn jẹ́ nítorí pé ọjọ́ ọ̀la tiyín ti bàjẹ́. Kí ni reason ẹbí? Bọ́lá Tinubu kọ́ lọ́kọ̀ yìí ṣe lórí. What is the reason for this money? Àwa tá a wá ń sòótọ́, ẹ máa attack wa. Ẹ fẹ́ jẹ́ ká sòótọ́. You feel like you need to silence us. Can this possible? Tó ti rí báyìí. Ṣé wọ́n náà rí? What is the reason for this? What is the reason for sharing this money? Don't you think this money is risky for your future? You people that you are collecting it. Ẹ mọ̀ dáadáa wípé o lè tún ìlú yìí ṣe. Ohun tẹ́ ẹ kàn fẹ́ ṣe ni pé if you cannot beat them, you will join them. Ṣé bá ṣe máa ṣe ìlú yìí náà lọ nìyí? Ẹ̀yin tí wọ́n fẹ́ pín owó yìí fún, ẹ̀yin ìyá tó fẹ́ pín owó yìí fún, ẹ̀yin bàbá tó fẹ́ pín owó yìí fún, ẹ rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín. Ẹ ti bọ ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́. Ègún ti wà lórí yín. Mi ò ní sọ nǹkan táyé fẹ́ gbọ́ láyé. Nǹkan t'Ọlọ́run rán mi ni mo máa sọ. I am a fearless person. Mi ò bẹ̀rù ẹnikẹ́ni. Mi ò bẹ̀rù èèyàn kankan ju Ọlọ́run lọ, ẹni tó dá mi. Mi ò dẹ̀ kánjú àti lówó. Mi ò kánjú àti lọ́lá. Èyí tí mo ní ó tó mi. T'Ọlọ́run bá fún mi sí màá gbà o. But èyí tèmi ní ó tó mi. Mi ò hùwà ọ̀kánjúà. Èyí tí mo dẹ̀ ní dẹ̀kẹ̀rẹ̀, mo ṣiṣẹ́ fún ni. I don't lobby under anybody. I don't lobby to go and collect money from any fucking person.
ṣé irú ẹni yìí lè fẹ́ vote fún lẹ́lẹ́kejì? Ẹ̀ ń gba owó láti vote fún Tinubu, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Just let's talk, ẹ ká tiẹ̀ sọ̀rọ̀. Tí Tinubu bá ṣe dáadáa, ṣó jẹ́ kó pín owó? Ṣó jẹ́ kó pín owó fáwọn èèyàn tó pé kó tó lọ dìbò fún òun? Ẹni tó bá ṣe dáadáa kò lè pín owó. Ṣódì jẹ́ ń sọ fún ẹ, ẹnìkan méjì náà ni àsíá ìlú yìí wà lọ́wọ́ ẹ̀. Tí pírẹsidẹ́ǹtì ìlú yìí bá dẹ̀ tẹ̀ wọ́n lọ́wọ́, mo fi ẹni tó dá ayé àti ọ̀run búrẹ́, ìlú yìí láàrin 1 month wà á rí pé there is ìyípadà tó máa ṣẹlẹ̀. Ẹ̀rù á bá ẹ. Wàá lò pé ṣé Nàìjíríà kọ́ lẹ wà? Number 1, òun ní Sowore. Number 2, òun ní Obi. Ó tán. Tí pírẹsidẹ́ǹtì ìlú yìí bá já mọ́ wọn lọ́wọ́, gẹ́gẹ́ bí ohun tí Olúwa sọ fún mi, àsíá tí mo rí lọ́wọ́ wọn yìí pé tásíá ìlú yìí bá já mọ́ wọn lọ́wọ́, òkè máa dilẹ̀ o láàrin oṣù kan. Òkè torí Tinubu kò ní dúró, Àtíkù kò ní dúró. Wọ́n mọ̀ dáadáa tí pírẹsidẹ́ǹtì ìlú yìí bá lè já mọ́ Sowore lọ́wọ́ àbí Obi aládé, ìyẹn gangan dẹ̀ la fẹ́. Bẹ́ẹ̀ wọn ò ní jó di ọwọ́ wọn. Wọ́n á pààrọ̀, wọ́n máa rí ìgìbò yìí. The only thing ni pé kí gbogbo pátì pátá tó kù kan fọwọ́ jọwọ́sowọ́pọ̀ kó lọ wá pírẹsidẹ́ǹtì kan jáde láti lè takú pírẹsidẹ́ǹtì tó lóun wà lórí ipò tó ń pín owó kiri. Owó ò lè solve it. We don't need your money. Sorry, please. We don't need your money. It is not that money we need. Ẹ tún lù ṣe, ẹ ṣe ná, ẹ ṣe mọ́tò, ẹ ṣe títì, ẹ fún wa ní nǹkan tí ayé máa fi dẹrùn. Kẹ wá wò bóyá ọ̀lẹ ni wá. Kẹ wá wò ibẹ̀lẹ̀ tí máa wò pé ọ̀lẹ ni wá. Kẹ wá wò bóyá we will not make millions of dollars with this brain we have. Stop giving us this fucking money. Ẹ̀yin fún wa, èyí tẹ́ ẹ̀ dẹ̀ ń gbà, ayé tiyín ti bàjẹ́ already. Ayé yín ti bàjẹ́. Ẹ kàn ń wẹ́ ni kúnra ni. Mo ṣì ń bọ̀, mo fẹ́ tún fi kan wọ̀nyí ni o. Yẹn fi kan wọ̀nyí bí o. Ìwọ máa wò. Why are you giving them money? Why are you? À ń bọ̀ ni. Rò pé à ń bọ̀ ló kọ sẹ́yìn. Why are you giving them money? Àwọn náà ò dẹ̀ lójú tì. Kò sójú tì inú ayé wọn. Ṣé wọn náà ni why are you giving them money? Kí ni kò fowó yẹn ṣe? Ẹ̀yin ọmọ Nàìjíríà tó tọ́. It is time for you to plan. Kò sí nǹkan tó yẹn fẹ́ ṣe fún yín o. Ẹ kò fẹ́ bà ayé àwọn èèyàn jẹ́ ni nítorí pé ayé tiyín ti bàjẹ́. Bá mi share video yìí. Let's educate people. Tinubu cannot do anything for this country. Lọ gbàgbé ẹ̀. Lọ wo àwọn fídíò tí mo máa drop báyìí kó lọ wò. Wà á rí i pé kò sí rere kan tí Tinubu fẹ́ ṣe than kí wọ́n kó owó, kí wọ́n bà nǹkan jẹ́, kí wọ́n dẹ̀ bà tí wọ́n lọ. Orúkọ mi ò yí padà. Baba Confirm JP náà ni. Òdú ni mí o, mi kì í ṣàìmọ̀ fọlọ́kọ. Orúkọ téèyàn bá jẹ́ náà, òun lè yàn ní láti sọ o. Orúkọ tí mo jẹ́ ni mo sọ. Téèyàn kan bá wà tó bá lóhùn wa mọ́ wa, ajẹ́ kan nínú àwọn ọ̀tá wa. Kò wá sí bá ṣe máa wà láyé tà ní nọ́tà. Lọ pàdé mi lórí Love Baba Confirm JP prayer link Facebook mi nìyẹn. Lọ follow mi ń gẹ̀ kó lè rí àwọn update wa. God bless you. Ẹ lójú ọjọ́ rere. Thank you.